Some casts can be rude. And they can be difficult. They can be difficult. Some casts can be stupid. Ẹlòmíì lè ní kí ló tó wá rí báyìí ṣe wá rùn báyìí. Kò sẹ́yìn Ọlọ́run ò dá gbogbo wa pé ẹlòmíì lè ní body odò kó má mọ̀. Dear producers, you call me for job. I am not your slave. You call me to ṣiṣẹ́. Mo fẹ́ ṣiṣẹ́ fún ẹ ni. Mi kì í ṣọmọ ọ̀dọ̀ ẹ. Tó bá máa bá mi sọ̀rọ̀, you have to be polite with it. Most of àwọn kù ní àtẹnujẹ. I am so sorry to say this. No, I am so sorry because most of àwọn kù ní àtẹnujẹ. Ẹlòmíì ò mọ right ẹ. Because seekers tí mi bá ti ń lọ ti sáré tẹ̀lé mama ìyẹn ti fún wọn lówó. So next time gbà mí ìdánlẹ́ lè ṣe nǹkan tí ò right tí wọn ò ní lè sọ̀rọ̀. So but then ẹlòmíì ò mọ nǹkan tó ń ṣe. Most of our crew mi ò mọ nǹkan tó ń ṣe. I was the first makeup artist to call fan. Yes, anybody can argue with it, but mo sọ life mo ti sọ èmi mo call lo fan ní gbogbo industry. Instead of ká máa fọwọ́ fẹ́ra wa. So mo lọ ra fan. Bóyá wọ́n feel pé makeup artist tó wà important. Nínú script bóyá tó bá ń ṣe kí bóyá ó fi pé makeup artist tó wà important. Bóyá ó fi bóyá soundman wà important. Bóyá ó fi pé cameraman wà important. Bóyá ó fi pé àwọn kan lè pé anybody anyhow tó torí pé ó ti lè ṣe. Nítorí pé ẹ fẹ́ sanwó. Most of àwọn ọkùnrin míì ti máa ń bọ́ sí lọ́wọ́ bóyá they don't want to accept my son and it's not gonna work. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló dé sójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa. You're very much welcome. Nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mo ní ọ̀dọ̀ àwọn obìnrin ni mo yà sí nítorí lẹ́nu ọjọ́ mẹ́ta ìláwùjọ wa àti ń ṣe ìpolongo káwa obìnrin níṣẹ́ lọ́wọ́ ká gbájúmọ́ṣẹ́ wa bá ṣe lè tó lé lóòótọ́ ó yẹ káwa náà lè máa mú tọ́rọ́kọ́bọ̀ wọlé. Pàápàá jùlọ ní sáà yìí tari pé àwọn ọwọ́ àwọn dádì nìkan lè má lè gbé gbogbo ẹrù tá a fẹ́ gbé kí làwọn obìnrin náà mú wá sórí tábìlì. Àwọn obìnrin kan ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n lè má pariwo lóòótọ́ tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn ló ń pariwo fún wọn. Eléyìí ni mo fi kí Dewunmi Fatai wá mo fi kí wọn káàbọ̀ sórí ètò Oyinmomo lọ́jọ́ tèmi ṣe wà dáadáa. One of the best makeup artists in the industry. Take it from me. Project cinema jobs. Laden ẹ fi lẹ̀ fún wọn. Ṣé nǹkan tẹ́ kọ́kọ́ lọ kọ́ ni àbí àyàbá ló jẹ́ àbí acting lẹ fẹ́ act ìgbà tí yẹn ò tètè wọlé lẹ pé ó lékún jù jẹ́ ń lọ kọ́. Why the love for makeup? Yeah, acting ni mo kọ́kọ́ wá kọ́ lọ́dọ̀ Kunle Afọ. But mo kéré because mo ti join industry at the age of 17, 18. So mo ní small body. So kò sí role tí fẹ́ really ṣe. Even ìgbà yẹn tó jẹ́ wípé torí àwọn young kid actor àwọn Azeez Jado Adé kankan báyẹn ni mo fi wá join, but mi ò ní luck because I don't even meet her mo ti gbàgbé náà, but along the line ṣá gbà tí mo wá rí pé kò really ṣe nǹkan tó pay mi sure bóyá ó máa padà pay mi bóyá acting yẹn máa pay mi, so I had to go back to school. Later mo wá join makeup. So gbà tí mo dé join makeup nígbà yẹn àwọn makeup artists àwọn àǹtí ẹwà àwọn àǹtí bọ́sẹ̀ nǹkan kan ló wà ńbẹ̀. So I think I was one of the first young makeup artists in the industry then. Nígbà tí mo join. And alhamdulillah rabbil alamin, it wasn't easy, but we thank God. Ìyẹn ni pé a lè sọ pé ìfẹ́ yín fún makeup gẹ́gẹ́ bẹ́ ṣe sọ́nsìn ṣé ẹ̀yin lẹ dàrú fúnra yín àbẹ́ léèyàn kan tó sin yín gbẹ́rẹ́ kàkọ́ pé Bídèmí tẹ́lẹ̀ ò bá dẹ̀ lọ ó ṣe gbọ̀nà mí. Ọ̀rẹ́ mi kan báyìí ló ìgbà yẹn tó bá ti fẹ́ ṣiṣẹ́ ó máa pè mí kí n bá wọn kọ́ àwọn girls up because ọmọ Lagos Island tó àwa pọ̀ àwọn tó fẹ́ ṣe fíìmù so àwọn yẹn dẹ̀ lára jù mí lọ so tí bá ti kó wọn lọ́rẹ́ mi wá ní àpé set mo fi ń kiri yẹn bí mi ṣe kọ́ mi kọ́ èmi ò lè kọ́ kúrò pọ́n máa ń rúùtù sí wọn bí mi dẹ̀ yẹ kí ẹ̀kan máa sọ̀rọ̀ sí mi ní àgbàgbà ní àpòdẹ̀ lè ṣe o so wá introduce mi sí lady kan báyìí nígbà yẹn so lady yẹn ló yẹ kó jọ̀gá mi kí n máa feel proud but she did not treat me well. Wow. Yeah, she did not treat me well. Ó kàn yẹ kí makeup yọ ní ọkàn mi nígbà yẹn
So Bimbo Thomas, mo sọ fún Bimbo because Bimbo Thomas, she's my big sister. So mo sọ fún mo, yeah, bye. She was like, babe, o de lọ rẹ kan, o lè kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ nígbà yẹn. Miss and Mrs. Makeovers. I think she stays in America now. Auntie Bimbo, làwọn náà jẹ́. Mo dẹ̀ mú mi lọ. So wá ṣá introduce wa síra wọn. Nǹkan wá lọ kọ́ beauty and bridal makeup. Then that was 07, 08 or something. Wọ́n á lọ kọ́ mo dẹ̀ mo ṣá padà sí school. So tí mo ṣe wà ní school máa ń ṣe makeup fáwọn classmates mi. So táwọn Auntie Bimbo bá ti lọ sí location, màá tẹ̀lé wọn, àjọ máa ṣe makeup fún wọn. So bí ṣe kọ́ṣẹ́ yẹn tán, Auntie Bimbo fún mi ní product àwọn díẹ̀ àti dúdú wọ́n ṣá fún mi láwọn nǹkan. So díẹ̀ mo ṣá bẹ̀rẹ̀ sí ní ṣe makeup. Alhamdulillah rabbil alamin. Ìgbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ mọ̀ wọn really pọ̀ dẹ̀ wọn really tí ní àwọn bridal makeup àwọn tó máa ṣe bridal máa ṣe gbogbo àwọn èèyàn tí wà expose wọn. So èmi ṣì ní fresh pé so gbà yẹn so ma ti package ma ti kó makeup. Ìgbà tó yá mo lọ ra fan. I was the first makeup artist to call lo fan. Yes, anybody can argue with it, but mo sọ live mo tin so èmi mo call lo fan ní gbogbo industry. Ká máa fọwọ́ fẹ́ra wa. So mo lọ ra fan because mo Lagos side na àwọn nǹkan báyẹn máa ń pọ̀. So bí ṣe rí mo ní fan yìí máa fan ke mo dé lè má lo ra fan mọ́ bí ṣe rà nìyẹn. Ti ṣe dórí set àwọn ọkọ bá ní orú má wọn àwọn ò lè gba fan nǹkan tẹ́ máa lò dey play. So bá ti fún wọn akọkùn wájú wọn ni mi kò assistant tó bá wí yẹn má fan ara yín. Ẹlòmí má bínú yan dànù. Ẹlòmí má bínú dànù pé àwọn orú má wọn kò ṣe kiri ìgbà tó wá yá sáwọn èèyàn má bẹ̀rẹ̀ sí ní accept so gbà yẹn díẹ̀díẹ̀ máa ṣàwọn ṣẹ́ I know they fit Abalogun kemi. So bí mo ṣe iṣẹ́ kan tí mo lọ wá Twitter ṣe like mi ni ó ní báwo ló ṣe blow èmi like yan bold kó lè fọwọ́ kan because ìgbà ẹ̀kọ́ ṣe pé mo ti good now but mo ẹ̀rù sì máa wà lára díẹ̀díẹ̀ because mommy mi ò like that we were trained not to be timid láti máa sá wọlé. So any tí bá sọ pé mo ń bẹ̀rù èèyàn mo ń parọ́ ni mo kàn fẹ́ bóyá mo ti sọ̀rọ̀ jọ so bóyá mo ti fi pé jẹ́ kí n heart but mi kì í ṣe ẹni tó máa ń bẹ̀rù èèyàn. Àfihàn tí bá respect ni màá kàn ti ju pé ó jẹ yìí but normal mi bẹ̀rù so gbá yẹn ìtorí ọbẹ̀ ẹ̀rọ bringing wa kò jẹ́ kí n fi pé mi lè mo fi pé kò sẹ́ntì mi lè fọwọ́ kan àti makeup artist worst má fọwọ́ kan mi má lọ but pé má bẹ̀rù àti fọwọ́ kan I am not one of those people. I am not. So bá ti ṣe wá like pé mo like yan ní confidence bá ti ṣe like mi ni so àǹtí màmá mú mi lọ sí ẹni ibi gbogbo jẹ́ tó bá ti bẹ̀ mú máa pè mí so gbà tó ti máa ṣe tá accept mi every other people ló bọ́ ṣe accept mi nìyẹn nígbà yẹn. Iṣẹ́ yín náà ló jẹ́ kán accept yín àti pé ìgboyà tẹ́lẹ̀ níyẹn àti ilé ló ti wá àmọ́ lè ní mo máa fẹ́ ká wo iṣẹ́ crew. Ẹ ti sọ nǹkan kan nínú ọ̀rọ̀ tẹ̀sán ṣe ní bó ṣe máa ń bá crew sọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ti complain lóríṣiríṣi torí crew gangan ló dìṣẹ́ mú story lè dá lóòótọ́ kankan sínú ìwé kó dá táwọn crew yẹn ò bá ṣiṣẹ́ pọ̀ kò ní mú story yẹn kò ní jẹ́ kó dùn kò ní wọn àwọn èèyàn wò ẹ wá jẹ́ ká wo ibi táwọn èèyàn ti máa ń nawọ́ sí ẹ̀yin makeup artist wá ní makeup artist bóyá àwọn ọmọọṣẹ́ wọn ni bóyá ẹrù ń bà wọn ni bóyá àwọn náà lè dá sí ní tó ń lọ pé director sa actor yìí ṣe jí ni o makeup ti pọ̀ jù lójú wọn adẹ̀tírí táwọn èèyàn sọ pé no irú àwọn actor kan wọ́n difficult láti bá ṣiṣẹ́ ọmọ sọ fẹ́ pé báwọn ṣe fẹ́ rí ṣé ẹ ti máa nírú ẹ̀ka tàbẹ̀ mo mọ̀ dáadáa ẹ jẹ́ ká wo bó ṣe ń lọ. No because bóyá tó bá wọn àmọ́ set àwọn àtìfẹ́tì ni mo dìde pẹ̀lú ngbà like ẹmọ àǹtí ló mú mi so bá ti máa dé mo dé sọ́wọ́ gba àwọn àǹtí Yabọ̀ àǹtí Liz kò tí sí àwọn set mi báyẹn tó pọ̀ so kó tó lè àwọn tó dẹ̀ wá bẹ́ẹ̀ like mi so that I don't really have issue with they don't touch me mi rò bí àmúni ẹ̀ka mú well nísìn tó bá ní má touch èmi gan oníkan ṣe máa lọ jókòó mú kó ti gbowó mi wàhálà tí wà ti producer nìyẹn or bóyá director but the only thing is mi ní jẹ́ kó bà brand mi jẹ́ so tí mo bá fẹ́ fọwọ́ kún ẹ̀ àjọ ka script ni ó ka script kó tó kún lé professionally kò yẹ kó stress ni we are not meant to stress each other wọ́n jọ fowó pè wá ní mi ṣe rú o kì í ṣe rú mi ṣe rú ẹ̀. So because but most of our crew na àtẹnujẹ I am so sorry to say this. No, I am so sorry because most of our crew ní àtẹnujẹ ẹlòmíì ò mọ right ẹ because sickest ní bá ti ń lọ ti sáré tẹ̀lé mama ìyẹn ti fún wọn lówó so next time gbà mí ìdánlẹ́ lè ṣe nǹkan tí ò right tí wọn ò ní lè sọ̀rọ̀. So but then ẹlòmíì ò mọ nǹkan tó ń ṣe. ìyẹn tún wà nínú. Most of our crew mi ò mọ nǹkan tó ń ṣe ẹlòmíì ò mọ kò lè define department ẹ. Now I'm a makeup artist. Normal professionally, I am not meant to come with wig.
If you want me to come to with wig to your set, I mean, you have to tell me, I don't mean you will me come okay, you buy ni irun yẹn. Kò ṣe pé o máa fi pé is your right o. No, èmi ò ní ṣe. But hello, then nowadays I tell àwọn èèyàn tí ń lorun gidi. So gba tèmi ṣe that yẹn a máa ń kórun dání because kò ṣe àwọn èèyàn really ní irun. But nígbà tó yẹ body ń padà mọ right ẹ padà because tó bá padà lọ ṣiṣẹ́ nta gbogbo àwọn pé àṣìmí kan mo ní iṣẹ́ yìí. Àṣìmí kan mo ní iṣẹ́ yìí. Àṣìmí oníṣẹ́ mo gbà mọ́ tèmi. So ẹlòmíì ò lè define department ẹ. Ẹlòmíì kò tí wọ́n bá ti jágbe mọ́ báyìí. Ó máa lose, ó máa lóhùn ṣe, ó máa bẹ̀rù. Mo ti lẹ́ni tí ò ṣe mo náwọn tájọ tẹ́ pé àwọn èèyàn tájọ ṣe makeup tẹ́ pé gbà tájọ kó ṣe ń gbà yẹn tí ó bá jọ àtọ́n lè ṣe makeup nítorí wọ́n ti two thing bí àǹtí yẹn ṣe máa ń ṣe mí láìkẹ́. Some cast can be rude. And they can be difficult. They can be difficult. Some cast can be stupid. Ẹlòmíì lẹ́ni kí ló tó wá rí báyìí ṣe wá rùn báyìí. Kò sẹ́yìn Ọlọ́run ò dá gbogbo wa pé ẹlòmíì lè ní body odor kó máa mọ̀, ẹlòmíì lè ní mouth odor kó máa mọ̀. There are ways and manners you talk to them. There are ways and manners you tell them that they won't feel bad. But some people are so rude. They can be so rude that the way they will tell you, you feel so bad. But you cannot be rude to me. Nobody can be rude to me because I will be rude to you back. Nobody. So ẹlòmíì irú ẹlòmíì tí ó mọ̀ pé òun ní body odor yẹn wàá sọ fún with love ni so kò ní feel bad. Kó lè ṣiṣẹ́ yẹn bọ́ ẹlòmíì tó bá ti sọ fún ẹlòmíì ò ṣe makeup ẹlòmíì ò ṣe fíìmù mọ́ nítorí wọn ẹlòmíì wọ́n sọ ẹlòmíì borí ẹ pè lásán sunkún dọ́là ni ṣé bẹ́ẹ̀ ṣe fíìmù yìí rẹ̀ yóò ṣe wọ́n. Mo ti lẹ́ni tó pé gbà tá à ń kọ́ṣẹ́ ń dá ẹ̀ tá à ń kọ́ṣẹ́ acting kò tẹ́ pé tó gàba ti jáde mọ́ bàbá ni wà sunkún ni ẹlòmíì wọn ò kọ́ bọ́ọ̀yì. But so but to be sincere, àwọn cast mi wọ́n silly tòótọ́. Ká má parọ́. Ẹlòmíì lè irú àwọn makeup yìí tí a bá ti ẹ̀ dáràn. Mo ti ṣe makeup lórí set téèyàn ní mujin powder o. Torí mo fẹ́ bèrè náà pé product ẹlòmíì àsọ pé cheap product ló lò. Tó ní mujin powder. Àǹtí àbọ̀ wa ni Dewunmi gbọ́. Àǹtí ni Dewunmi ó ní no torí pé ọmọ ẹ ló ṣe ń support ẹ. Mo yẹ kí n dárúkọ but mo máa fẹ́ ẹnìyẹn lẹ torí ẹnìyẹn náà mọ̀ pé òun lè bá wí. Ó mọ̀ pé òun bá wí. So ó ní mo wá ní mujin powder. Tọwọ́ epo mọ bí mo ṣe ń ra makeup ni. Aṣá sọ̀tẹ̀. So ẹlòmíì tó bá sọ fún báyẹn pé mujin powder ó máa kí ó lè máa ṣiṣẹ́ yẹn mọ́. Tó ẹ wá jẹ́ ká wo nínú application iṣẹ́ yín bí mo ṣe mẹ́nuba product torí a mọ̀ pé nígbà míì àti mọ̀ pé bóyá èèyàn kan fẹ́ lọ wẹ̀ ní inú swimming pool ẹ̀dẹ̀ ní láti ẹ̀ ti ṣe makeup díẹ̀ kò ṣe kó ojú kan máa flat irú àwọn kan wo ló yẹ kẹ́ ẹ ṣe tẹ́ mọ̀ pé ẹni yìí kò ṣe kó ń jáde kò ṣe yanyanyan. Just little foundation and powder or some tó bá ní fine fish ẹ mọ̀ kàn ṣe ẹlòmíì bó ń ṣògbó èèyàn náà lónìí ẹlòmíì lè ní reaction ẹlòmíì lè ti lọ sí location tẹ́ pé omi ti dà sí bí omi bẹ̀ bóyá nǹkan kan ṣá so tó bá jẹ́ pé ó ní reaction lójú akàn lè fi foundation díẹ̀ sí àti white powder or can mix powder white powder àti normal powder ká kàn mix ẹ̀ ká kàn fi ṣe dùbọ̀ ẹni tó bá ń dí irú mi need anything. Irú èmi sì máa ní mi need anything. Mo lè má lo white powder gan. Bọ̀ kún ṣe gbogbo èèyàn. Then lo mi, wọ́n ní low self-esteem. So wọ́n fi pé táwọn ò bá ti kun nǹkan yẹn, àwọn ò lè yá. Torí mo gbọ́ ngbà kan pé l'actress kan tí ò bá ti lorun ojú kan eyelashes olóhùn àkọ́ ní dúró sórí set. Ẹlòmíì tí ò bá dé wig, ó máa ní dandan ó máa dé wig. So ta ló wà ní ẹ̀bi yẹn? Ṣé ẹ̀bi makeup artist ni àbí tó bá ti ṣẹlẹ̀ sọ́dọ̀ ní? Ẹbọ ta ló yẹ kẹ́ fẹjọ́ sùn. Èmi ò ní gbà wọn ò ní bẹ̀ mí ṣe àwọn orí àwọn èèyàn tó máa ń bá mi ṣe wọ́n bá mi ṣe àwọn gbogbo àwọn tá bá ti jọ ṣiṣẹ́ máa ń gbà. Wọ́n máa tó bá dé gbà máa lọ bá director. Tí director mi náà dẹ̀ lómi wọ́n ti jẹ dòdò. Wọn ò ní lè sọ̀rọ̀ pé ó yẹ kó dẹ̀ ṣe bá dẹ̀ lómi tó ṣì wà so proven kó jẹ́wọ́ ló sanwó ilé ẹ̀. Ó máa sọ fún ẹ pé no this is not the right thing to do. I lómi fine but ó máa fi pé rọ òun kàn lè look tattered nínú film. Ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ní àwọn other industry náà tàbá lọ ṣiṣẹ́ ń ta àìmọ̀ most of them ló máa ní wọ́n máa ń ṣe makeup tó máa ṣe makeup tẹ́pẹ́ mi àìṣe máa láti explain yes you know you kíníkan because ẹlòmíì ò ní confidence nínú ara rẹ̀ so most of àwọn fault mi ó máa ń wá ṣẹlẹ̀ tẹ́pẹ́ director ló yẹ kó sọ̀rọ̀ but in the case maybe a director lè sòtọ̀ ọ̀rọ̀ due to one thing or two things ó máa jẹ́ kí due to pé ni wọ́n ti jẹ́ dodo so wọ́n nílé okay mo ṣe fídíò kan mi mo pé mo tiẹ̀ máa padà wá bí mo ṣe fídíò kan lately pé rate táwọn èèyàn fi ń ṣe rubbish nínú film industry ó ti pọ̀ jù. Ẹ ṣáwó.
okay bóyá wọ́n feel pé makeup artist tó wà important nínú script bóyá tó bá ń ṣe kí bóyá wọ́n feel pé makeup artist tó wà important bóyá wọ́n feel pé bóyá soundman wà important bóyá wọ́n feel pé cameraman wà important bóyá wọ́n feel pé àwọn kan lè pe anybody anyhow tó torí pé ó ti lè ṣe nítorí pé ẹ fẹ́ sanwó nọ́mà tó bá fẹ́ kéèyàn lẹ́n bẹ́ẹ̀ mi ṣe fi bí yàn ṣe máa ń lẹ́n rè mo fẹ́ ṣiṣẹ́ ń sìn mo wá fẹ́ lu Báyọ̀ Tìjání mo wá fi bí àmúdẹ̀ nídìí ọmọ mo nọ́mọ tóun náà ń kọ́ directing ìbí yẹ kí n fi ti Báyọ̀ ní kó ṣe assistant Báyọ̀ kí n dìka dẹ̀ ṣe bí mo fi pọ̀ ọmọ yẹn ṣe lè lẹ́nìyẹn bọ́ ẹlòmíì máa fi pé owó Báyọ̀ ti pọ̀ jù ọmọ yẹn lè ṣe máa rọrìn máa fún DP gidi so dẹ̀ ń jẹ́ káwọn kìíní yẹn ba iṣẹ́ jẹ́ ó ń jẹ́ kí nǹkan wọlé mo ti wo film like almost 10 tó yẹ pé same set of people àwọn tó ń ṣe tó yẹ pé rubbish ni gbogbo makeup tí ó wà ń bẹ tó jẹ́ àwọn traditional film bíi kan fi black pencil bóyá black pencil àti paint ló fi ń kọlà ní tí ẹ mọ̀ I don't in fact mi ò lè define pé nǹkan tó kọ rè it's a shame on us on me professionalism because it is my job this is what I have been doing for a very long time and tí mo fi di gbogbo nǹkan tí mo di so many people knows me as a makeup artist wọ́n ẹlòmíì sometimes wọ́n mọ̀ mí ẹlòmíì mọ̀ orúkọ yín wọ́n mọ̀ mí ọmọ orúkọ mi so ẹlòmíì wọ́n àwọn tẹ́gbọ́n táwọn ń lọ ṣiṣẹ́ àwọn lọ location àwọn àmọ́ ń ṣe wọ́n mọ̀ mí jù ẹlòmíì lọ so tí bá rà àwọn kan tọ́kàn dé from nowhere tẹ́kàn bẹ̀rẹ̀ sí ní ṣòṣì ó máa bíyàn nu bọ́n máa léyàn proud no normal mo fẹ́ ṣe film tó nílà mo dẹ̀ fipò kèmí lè pe Dewunmi or mi lè pe every other person àwa náà ṣe mistakes ṣe pé kò ṣe bá but díẹ̀ làwa náà ń correct ẹ̀ ó dẹ̀ possible ká wa náà ṣe mistake but tá bá ríyàn tètè correct wa a máa tètè adjust so ẹ ti ṣe nǹkan aláàpọ̀ ẹ ti ṣe nǹkan tẹ́ ń ṣe wọn ò rí ojú òdùn wọn pé rubbish ni àwọn mímọ aláwọn ṣe ghetto film wọ́n máa create look ṣé ẹni yẹn ghetto ni àbú ti ya wèrè kí ni look yẹn because I need to understand what you are trying to create. kó tó di pé àdánù dúró ẹ wá jẹ́ ká wo ìyàtọ̀ film makeup àti bridal makeup nígbà míì tó bá fẹ́ ṣe movie wọ́n á ní ẹni ìfẹ́ ṣe ìyàwó àmọ́ bí bridal makeup gan ṣe máa ń tẹ́rẹ̀ẹ́rẹ́ ṣé a lè sọ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ gba makeup artist níta or makeup artist tó bá gbà fún movie yẹn náà tó bá lè ṣe bridal makeup ẹ lò ẹ jẹ́ kó tẹ́rẹ̀ẹ́rẹ́ káwọn èèyàn mọ̀ pé òkè makeup bó ṣe yẹ kó rí lélẹ̀. ọmọ mi tó ń ṣe makeup ò ní nǹkan tó wà ní box ẹ̀ ò tó kíní and àwọn ọmọ ẹbí lè pe wọn fáwọn lówó àwọn ò lè kọjá ìyá wọn èmi dẹ̀ bí wọn ní ìdá ti fún ẹ lówó kó tó ṣe nǹkan tó bá ẹ kó dà tó bá ṣe tó dá wọn máa fún ẹ lówó. Yes, me Ademola was saying it on one set pé táwọn èèyàn bá fẹ́ charge àwọn ní káwọn èèyàn máa charge can we see why you are charging us if you convince us enough we will pay. So èmi tí mo kọ story mi tí mo bẹ́ni tí mo pè kò lè ṣe bridal why tí mo ṣe ní láti pè láti disgrace ara mi nínú fíìmù yẹn. Irú èmi sì ti bá gba iṣẹ́ tó bá fẹ́ ṣe wedding ìgbà míì máa ń sọ fún alpha ṣé kí n bá yín ní gèlè kí n ṣe gbá kàṣàwó máa bá wọn pa àwọn gèlè vendors a máa gba bead a máa gba nǹkan kó máa jọ àwọn nǹkan tá a fẹ́ gba àwọn tó lè ṣe ó pọ̀. Irú èmi tó bá jẹ́ pé mi lọ fẹ́ fi ṣe bá mo lè ní mi ò gbà gan mo lè ní hàn nílò makeup mi kọ́ lọ gba props it's not my job to provide it go and ask your props man to do that. Tó bá dẹ̀ fẹ́ bá mi fà èmi náà dẹ̀ bá wọn fà pé mi ṣe iṣẹ́ òsì mi ò lo makeup mi but tó bá jẹ́ èèyàn tẹ́ pé mi ní choice màá ṣe mú kò lè ní mi act kò lè lè lò mí dẹ̀ lè ní mo fẹ́ act kì í ṣe but makeup tó pè fún rẹ ó mọ̀ pé gbogbo nǹkan tó kó kìnkìnní so kí ló respect. But àwọn fault yẹn I think is from àwọn directors because èèyàn tó bá ṣe makeup tí ò dáa tẹ́ bá jọkùnrin tẹ́ bá mọ̀ ìbẹ́ ń wo film ṣèbó ẹ náà girlfriend ṣèbẹ́ láwọn obìnrin ẹ ráwọn ẹlòmí ṣé bí gbágbájá ṣe rí ni tàmẹ̀dó ṣe rí. Mo wọ̀n dem all this thing is affecting because ìwọ tó òṣìṣẹ́ gidi ò lè rí good endorsement. Tó bẹ́ẹ̀ máa láwọn kan aṣẹ́wó wọ́n post sórí Instagram because wọ́n wà mindful of bọ́yìn ṣe. So owó tó ṣe fíìmù tó pé tó fún makeup 30,000 tó ní kó lo 5 days tó fún ẹ rubbish. Owó rubbish náà ló san. So kíní yẹn maybe there's just click work on it. Gbogbo department gbogbo crew ló wà important. That's even just from the producer to the director ẹjọ lájọ sọ yé. To PA everybody ló wà important. But because the rate of all this makeup is too much so ó ti ń kó bá àwọn fíìmù gidi lórí YouTube. Tá bá dánu dúró náà tá bá padà dé mo fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn sáré wá gbà àwọn actor tá mọ̀ pé wọn ò tún kó ojú òṣùwọ̀n tó máa tún wá máa fọwọ́ lálẹ̀ ẹ̀yin wá lórí ètò Oyinmomo Dewunmi Fatai ni mo gbà lálejò women supporting women empowerment báwo gan làwọn obìnrin báwo la ṣe lè máa fọwọ́ sápò
ká máa mówó jáde báwo la ṣe lè ṣètọ́jú ilé tá máa tọ́jú ọmọ tí kò dẹ̀ ní mẹ́hẹ fún kan Dewunmi Fatai glitters touch makeover mo rántí dáadáa bó ṣe jẹ́ pé no ọgbà dé fine girl dé èyí tẹ́ bá ti subscribe fún èyí tẹ́ bá ti lè náwó ẹ̀ lè máa gbà ó dẹ̀ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín glitters touch lẹ́nu iṣẹ́ ìyá rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta kan ó ti di irú wá ògiri wá tẹ́ pé tó bá tiẹ̀ tún wá gbé wá sórí social media actress this actress that ẹ̀yin tẹ̀dẹ̀ wá nu iṣẹ́ ìyá máa pé ìjọ ò lẹ́ni ìtún darapọ̀ mọ́ wa kí lẹ rò bóyá ó fà á tó fi di pé èrò ṣáà ń ya ó wá di àtẹ̀mẹ́ni tó ń ṣiṣẹ́ tó dáa mọ́ yàtọ̀ sẹ́ni tí ò ṣiṣẹ́ tó dáa. Because everybody ló fẹ́ ṣe ló fẹ́ wà popular and passion everybody ní ó yàtọ̀. Irú èmi sọ láwọn èèyàn kan ti máa fi pé normal ó dà bó ṣe wá ṣe fíìmù. Ó dẹ̀ láwọn èèyàn kan tó jẹ́ pé tó bá dórí tó bá wá sí orí set irú èmi sọ I don't know so many of them. Ẹlòmíì orí kíní mo ti máa lọ rí blog farm stars òun ló máa ń post àwọn newcomer so tí bá eléyìí náà tó ń ṣe fíìmù mo ti dá ọgbà mi ti bá dórí set máa kàn rí ẹlòmíì ó dẹ̀ rí ẹ̀ka tó pàdé because ó lè jẹ́ irú àwọn iṣẹ́ tó máa ṣe kọ́ lè máa so tó bá já tá bá jàjà pàdé gan ó máa wá kàn pé àtọ́ bá ní ládọ́ or ẹlòmíì bóyá lómi pè mí pé bí be a fan is a fan of my craft or that I really want to work with me but kò ṣe gbogbo wọn náà ni èèyàn máa fún ní chance because most of them are so rude we are not talking about aunty here èmi àti yín ò ṣe family n lè má rí ẹ mọ́ lẹ́yìn iṣẹ́ tá a ṣe a lè má rí ra mọ́ so I don't even care you can call me whatever but don't disrespect me but most of them are rude at least ẹ ti ń wà wà kan tí ń ṣe fíìmù ẹwà ńlẹ yín ẹ tí mọ̀ bóyá ẹ tí mọ̀ nǹkan tó fẹ́ jẹ́ ẹlòmíì sì lè wà secondary school nìyí so tó bá rí àwọn tó bá fi pé o mọ̀ you are meant to respect them English film tá à ń sọ they respect each other in fact máa ń sọ wọ́n dàpọ̀ àwọn tó ní respect jù wá lọ to me because èmi ò ní problem mi ní issue pẹ̀lú wọn rí because wọ́n máa ń respect ara wọn àkọ́ni but àwọn tí wà yìí ìní gan lè ní kí ni iṣẹ́ kí ni iṣẹ́ sáàdì ṣèbí sáàdì ẹ̀ kó mú bí ìwà nílé ní ṣèbí ní kọ̀ọ̀bí ẹ̀ kó kọ̀ zoom ṣe mọ̀ àwọn silly questions tẹ́ bá ní pé a máa gba ad ó lè ní talu kí ló ń jẹ́ ad because most of them ò kọ́ṣẹ́ tó bá dẹ̀ kọ́ lọ́kà àbí méjì ṣáà ni tó bá kọ́ lọ́kà at least kò ní sí ìtò máa rú ẹ lójú but èmi ò kọ́ èmi ò kà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mẹ́nu bà pé àwọn kúrò kan wọn ò mẹ̀tọ́ ṣé nínú ẹ̀tọ́ náà ni pé wọ́n fẹ́ fi yín sí ìyàrá ibùsùn wọ́n kẹ́yìn mẹ́rin kúrò ọkọ yín papọ̀ ẹ̀yin márùn-ún bóyá tẹ́ ẹ̀ mọ́ra yín tẹ́ ẹ̀ jọ wá láti ibì kan kò tẹ̀ tí wọ́n ṣe pé bóyá wọ́n ní make-up wọ́n kàn ní make-up costume everything yàrá kan wọn ò dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fáwọn actors ta ló yẹ kó ṣe agbẹnusọ yín ṣe ẹ ní àjọ pé òkè àjọ tó mójútó àwa kúrò rè o bó ṣe yẹ kẹ́ ṣe tọ́jú wa o. ṣé mo wípé A-list wà nínú acting lọ́dọ̀ àwọn actors náà wọ́n ní a ní A-list a ní B-list a dẹ̀ ní C gbogbo wa mọ̀ bí tá a wà. Má sọ pé o fẹ́ wọ́ tó mọ̀ pé B ní ẹ̀yà bí D ọ̀bọ̀ yóò tẹ̀ ní list kankan so má fi pò fẹ́ máa bá A-list pàfà so bẹ́ẹ̀ ni ó ṣe wà ní the crew náà. A ní A-list a ní B-list a ní àwọn tí ẹlòmíì bọ̀dé ó lè yàtọ̀ tó wà níbẹ̀ ni pé ṣe báwọn èèyàn kan ti pẹ́ǹdì nídìí iṣẹ́ yìí tó jẹ́ crew but tẹ́ báwọn èèyàn lè tabárí èmi gan lè máa mú wọn mọ́ tèmi náà bá rí wọn so bá ní alágbájá then irú nǹkan tẹ́ sọ yẹn so èmi kò possible mi pín yàrá kí gbogbo yín má rí ibi sùn wà láti yín nìyẹn where is my room key and if I'm not okay I would say it mo lè ní mo fẹ́ lọ gbàbọ̀ mi or kọ́ bá mi get yàrá mi then iṣẹ́ PM ni but most of the problem gangan àwọn PM tún ni because àwọn ló yẹ kán jà fún àwọn crew wọn but ìmí inú wọn òun náà ti jò dòdó màmá ó ti ẹlòmíì máa ń bọ producer ni bí tí wọ́n lọ jẹ́ pé kò ní pè mí síṣẹ́ mọ́ even àwọn tó já àwọn ọ̀gá sí wa ní DPM àwọn lè mo ti lọ ṣiṣẹ́ kan lately tán fún mi ní owó oúnjẹ mo wá wò pé ẹni tó níṣẹ́ yìí gan normal kò ní fún mi lówó tó tẹ fún mi nítorí pé ẹjẹ́ ìgbó dàbò lè bukú nìyàn àbí bí ṣe sọ fún mi dàbò lè bukú nìyàn àbí mo kún wájú wọn ni mi wá gbowó yẹn no mo wá gbowó yẹn mo wá kó fún ọmọọṣẹ́ wọn kò ṣe owó oúnjẹ mi I had to go and meet the producer no mi wá bá mi sọ anything the producer was not around so the producer wá dé bí a few days later I'm like mi ti gbọ́ oúnjẹ kí ló dé ó ní mo ní ìwọ náà wò tó fún wa ní so ó adjust ẹ ṣe mọ̀ pé normal
ìtò pé bóyá àpọ́n yín lé ìyẹn ní kẹ́ máa take wa for granted. You know my words. Gbogbo wa mọ wọ́n tara wa kò máa ń ṣàbòsí. Ó mọ̀ pé gbogbo àjọ wà Nàìjíríà ni. A mọ̀ bí situation of the country ṣe rí, bí epo ṣe wọ́n, bóúnjẹ ṣe wọ́n. Common sense ni kí a máa rò pé kí yẹ káwọn PM kò yẹ kó jẹ́ kú ló máa kówó oúnjẹ kí PM tó mọ̀ pé okay o nǹkan ti le owó ìgan òtó àwọn people yìí normal. Ó yẹ kẹ́yìn gangan fúnra yín ro tàwọn people yìí mọ tààrà yín kò sí bẹ́yìn nìkan ní kẹ́kọ̀ọ́ fẹ́ ya olè tẹ́fẹ́ rówó yín ní kọ́kọ́ lẹ ní family gbogbo ala nẹ́bí. Kò dẹ̀ sí kí PM má sí nígbà tó bá ṣe budget. Kò dẹ̀ sí PM má sí nígbà tó bá fẹ́ ṣe budget. So budget tó bá fún ìfún ti mo náà PM tẹ́kọ̀ọ́ máa nínú o lè ṣe bá àwọn PM kan wà pé wọn kì í take àwọn crew for granted. But àwọn PM kan wọ́n dẹ̀ wà pé àwọn nìkan ló fẹ́ wà òkè táwọn bá ti wà òkè èyí tó kù wá láti yín nìyẹn because kò series òye fẹ́ bí mo fi pòkè maximum pòkè ká tẹ̀ wá ní òkè bá ṣe ní Elis bá ṣe ní Bridal ní Silis nídìí crew yìí tàdé nídìí acting náà mo fi pòkè normal DOP ó yẹ kó dá ní room ni tábà náwọn ẹbí àbí A-list ni DOP 1 táwa ní cameraman as DP as bí a bí ọmọọṣẹ́ lẹ́nìyẹn jẹ́ tó bá fi òun àti béèyàn kan sínú room kò tí bad but torí pé ẹlòmíì tó jẹ́ DP1 yẹn àtẹnujẹ ti bá yẹ jẹ tó bá fún òun àtẹyàn kan ó máa gbà á lágbájá ọ̀rẹ́ mi ni ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká lè parí àwọn people yóò dé wọ́ ọ̀tẹ̀ àìmọye mélòó la fẹ́ sọ tó bá ti fẹ́ ya ṣẹ́ mi ìgbà yẹn lọ́ba mọ̀ pé ògùn tó fún nǹkan táwọn fẹ́ ya ẹni tó lọ gbìgàn lè má gùdù tó ẹ̀. Wọ́n lọ tún máa ń jẹ gbèsè tẹ́ bá ṣiṣẹ́ tán wọ́n. Ọmọ ẹ̀rọ ń jẹ mí lówó èèyàn ń jẹ mí lówó máa kọ́ wọn out mo máa lọ sí Instagram. Àti ẹ̀ mọ̀ pé fine girl day ọgbà dé. So torí tí bá fẹjọ́ sùn wọ́n lè má dá sí but tí bá lọ Instagram àwọn family wa lórí Instagram máa bá wa dá sí àbáwá sanwó èèyàn ń jẹ mí lówó torí mi kì í gbowó lórí set. Okay. Yeah. So anybody tó bá fi ìwọ ló mọ bí tó bá fi rẹ̀ sí as a crew member or as an actor if you think they didn't treat you right you correct it. Èèyàn lè wà polè èèyàn lè rude politely ó lè wà politely kó sọ̀rọ̀ pé ẹni ẹdẹ àbí ọ̀rọ̀ burúkú ẹni sọ sí mi. O lè wà very constructive. Yes, tó bá sọ dáadáa àgbákò ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ni bọ̀ wá mọ̀ pọ̀rọ̀ ni pé ọ̀rọ̀ lẹ́ni yìí sọ. Àmọ́ṣẹ́ lẹ́gbẹ́. Ṣé make-up àbáwọn crew? Ṣé make-up guild wà? Mi mọ̀ mi sure because wọ́n fi mí sí kankan. Ẹ̀yin náà dẹ̀ fira yín sí kankan. No, wọ́n fẹ́ fi gbà kan tán bí mí wọ́n ní pé mistake pé ó dàpọ̀ àwọn DPs ni because ẹni yẹn pè mí gbà yẹn bó dàpọ̀ láwọn DPs ni but there's crew group. Okay. Only any crew group but makeup I am not in any group. Àmọ́ ṣé ẹ̀yin ò rò pé Ọlọ́run lè gba ọwọ́ yín gbé irú guild yẹn lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ lára àwọn pioneers makeup artists pé okay kíní yìí ẹ jẹ́ ká makeup artists náà ká máa fi guild demand fún. They won't listen. Sis, you don't understand. The main problem tó fi jẹ́ pé wọn ò tí máa treat àwọn crew 100% dáadáa ṣe nìyẹn ẹnu ò kí ń kó. Ẹnu ò kí ń kó. Irú òkèèyàn kan pè mí sí iṣẹ́ mo wá sọ fẹ́ ni ẹbí kan ni máa gbà ẹni na my person na my customer but mo fi pẹ́ nìyẹn kò fẹ́ change mo kò ní iye tí máa gbà nìyẹn ó dẹ̀ lọ pẹ̀lú mi ẹni tó pè wá jẹ́ ọmọ mi sọmọ yẹn dẹ̀ pè mí no ọmọ yẹn ò pè mí wọn yẹn ní the concept torí èmi ti create concept ọmọ yẹn bá ní iṣẹ́ tó fẹ́ lọ ṣe owó mọ́ concept àǹtí ó bá sọ smart ní ta ló ní mo kàn ní ta ló ní ṣé wá dákọ̀ mo ní pé mo wá sọ ó wá sọ pé but no wá sọ̀rọ̀ owó mo kàn sọ fún pé báyìí lèmi fẹ́ gbà mo ní but kò lè work mo ní bọ̀ iye tí mo fẹ́ gbà mo ní sọ fún ẹni ọmọ yẹn dẹ̀ takú sí iye tí mo sọ yẹn so ẹni yẹn fà lọ fà bọ̀ ó wá padà já sí iye tóun gangan budget láti gbà náà láti sọ fún initially so tọmọ yẹn ṣe bẹ́ẹ̀ alẹ́ lo mi tó máa ní ẹ wo mi ẹ ṣáà máa wọ ẹ bá mú 20k ṣe ti understand so irú ọmọ yẹn nìkan mo lè bá ṣe greed because òun máa gbọ́ ibi tí bá ti ń complain pé bó ṣe ń treat àwọn èèyàn ò dáa a ti lọ ṣiṣẹ́ tí director sọ pé kàn jẹ́ káwọn èèyàn sùn pé because time ti lọ táwọn kú lọ bá producer pé ẹ̀wẹ̀ má dáhùn ẹja ya nǹkan tá máa yà ká máa lọ lé kò sẹ́ni tó fẹ́ sanwó lọ́wọ́ wàhálà kọ̀ọ̀kan rẹ̀ so ṣáwọn tèmi máa wá ní mo fẹ́ èmi kọ́ so mo kàn fi pé fúnra rẹ̀ jà fún brand ẹ̀ but this is me Dewunmi Fatai and I believe nobody can treat me anyhow you can't intimidate me I would rather there if you call there one thing ti man of our crew as a producer you call me for a job they are producers you call me for job I am not your slave you call me to láti ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ fún ẹni mi kì í ṣọmọ ọ̀dọ̀ ẹ tó bá máa bá mi sọ̀rọ̀ you have to be polite with it because I'm center so torí pé mo wá jẹ́ crew ní ọ̀dọ̀ wa ń bí pé gbogbo àti jẹ́ àbúwájọ́ ṣe wá wíwì
Okay, you can be rude or you can just talk to me anyhow. No. But so many people don't know that. Ẹ jẹ́ bí ọmọ Olúbo ni? Lagos State àti Ṣakí. Lagos State àti Ṣakí. Ọba tó wà l'Ékòó, kí ni à ń pè wọ́n? Ridwan, àbí? Kí lorúkọ tó bá máa ní à? Kíníkan of kíníkan. Eleko of Èkó. Eleko of Èkó. Ṣé mo ọba tó wà l'Ọ́yọ́? Aláàfin of Ọ̀yọ́. Ọba tó wà ní Ìbàdàn ńkọ́? Olúbàdàn of Ìbàdàn. Ọba tó wà ní Ìjẹ̀ṣà ńkọ́? Olújẹ̀ṣà. Ẹ wo ẹ̀yin ọmọ Ìjẹ̀ṣà, ẹ máa bọ̀ comment section. Ẹ wá sọ fún Dewunmi Fatai kí ni wọ́n fọ́ bá yín. Ẹ wá jẹ́ ká wò gẹ́gẹ́ bí obìnrin tó kún ojú òṣùwọ̀n tẹ́ mọṣẹ́ àti rí yín nídìí iṣẹ́. Ẹ jẹ́ ká dá yín padà sí ìyá Yasri. How is Yasri doing? It's fine. Have you moved on? What did you say? Have you moved on? Since. Are you dating? Are you in a relationship? Are you in love? Àti ìrọ̀kọ̀, àṣàbẹ̀ lọ́kọ̀ lọ ṣáàdù. Àmọ́ kí lẹ̀ wá, ẹ bá lẹ̀ tí ìrọ̀kọ̀. Torí kò ṣe pé tó star òsì. Yeah, but. Ẹ̀yin lẹ ṣe ń ṣe select and pay. Me, because most of àwọn ọkùnrin mi ti máa ń bọ́ sí lọ́wọ́ bóyá I don't want to accept my son and it's not gonna work. Bóyá mi ò fẹ́ ṣe, máa fi glitters, àṣé glitters náà wà kiri and all that. So me, tó bá ti wà báyìí máa ń ṣe, tó bá show dáadáa from the start along the line, can work. Immediately, wọ́n máa ń believe pé mo burú. Wọ́n máa ń believe pé burú àbẹ́ burú. Because wọ́n máa ń believe pé mo burú, so wọ́n ti máa ń gbé dá, wọ́n máa ti. Wọ́n ti ń wá pẹ̀lú èròǹgbà yẹn. So gbà mí sọ pé maybe àwọn mi ti ẹ̀ rí ẹni tí wọ́n máa kàn máa pick on all those things. So I'm like, oh, for now, let me just stay. So there's nobody on the plate. Kéré o, kékun lè gbọ́ kó sọ fún Toko, a lè sọ ìyá ọkọ wọn, potential ìyá ọkọ lè máa wò wá láti Canada, láti Texas, láti UK. A ṣì ń fojú sọ́nà. Àmọ́ irú ọkùnrin wo lẹ nífẹ̀ẹ́ sí? Ẹ wo ọkùnrin tó bá ṣáà ti dà. Ọlọ́run fi ọkọ alálùbáríkà ni gbogbo wa máa ń tọrọ. Tó máa dey accept ọmọ mi. Okay. Because caveat nìyẹn. Ọ̀rẹ́ mi ṣe. Ọ̀rẹ́ ṣe. Because ọmọ mi need the fatherly love. So if I want to get married, it has to be with someone that is going to show him that love. 100%. To máa show ẹ pé ọmọ yẹn ò tiẹ̀ ní feel any even when we don't say lack in the past, feeling that gap. Feeling close it. You understand? So and ẹlòmíì tó máa ní ẹ̀mí ìlè fẹ́ single mother, èmi gan ò ní ó fẹ́ mi. Bó pẹ́ bóyá yẹn kọ́ ló ṣáà máa fà wá náà. Torí èmi gan fẹ́ béèrè pé bóyá choice. No, I don't want. I always say it. I don't want to be like, oh, lágbájá fẹ́ tàmẹ̀dò, ó fẹ́ olówó, ó fẹ́ gbà. No, I just want to marry someone that is comfortable to take care of our family. I always say I don't want to be like anybody. I don't want to be rich like, okay, I have 10 houses. No, ilé ẹyọkan, mọ́tò ọmọ mi wà, okay, àwọn ẹbí mi ó ti tán. So as a man, you know what you want. So no matter where fẹ́ mi ìṣọ̀lẹ̀ mu níṣẹ́ mi lọ́wọ́. Owó mi, owó tèmi, owó mi ni. Owó tí owó wa ni because only but tó bá fẹ́ ṣe kíní ó normal mo kò sí bí ilé ayé ṣe bí ó ṣe máa wà tí orí ó ní mi bóyá maybe kò sí nǹkan mo ṣe lè support but ọkùnrin tó mọ̀ pé okay ó fẹ́ wá fẹ́ mi mọ̀ pé okay you have to be comfortable on your own. Ìwọ gan ní láti dúró dáadáa. Okay, you know I'm a single mother, you know I'm a career person. In as much as okay me o were in competition with anybody but still àwọn nǹkan kan wà mí wà tí èèyàn náà máa need. Then mo believe pé relationship mi kò ń ṣe by bí a kọ́kọ́ bára wọn sàn anything ìgbà míì yóò lè ní ìdàtí fẹ́ báyàn sọ̀rọ̀ yóò lè ní companionship ni so tí mo bá wá rí sọ pé ìwọ fẹ́ mi within 6 months àbí mo ti bí a 3 months ó ti ṣe dáadáa the rest ó ti ń ṣe dáadáa ó ti ń jágbe mọ́mọ́ mi jọ torí táwọn ìfẹ́ fọ́kọ normal ó lè má jẹ́ torí ọmọ náà lọ́wọ́ rí lẹ́yìn ẹ̀ bí àwọn míì náà so normal mo fẹ́ fọ́kọ nítorí kémi náà lè ní ó mọ̀ kọ́mọ yẹn kó má fi pè bí ọmọ mi ò single for the rest of her life you wá fẹ́ show love no kí ni ọmọ yẹn fẹ́ learn. Àmọ́ nísìnyí ẹ̀yin lẹ ń ṣe ìyá àti bàbá. Èmi mo ń ṣe everything. Nípa tówó ńkọ́. No daddy àjọ ń ṣe àjọ ń kó manage everybody ti settle. Àjọ ń ṣe náà ni. Ọmọ aṣáàdàgbà. Yes àbí iye kó jẹ́ 1,000 daddy ẹ̀ múlẹ̀ máa gbà kó fún mi 20 naira máa gbà jẹ́ plus ni so anything tó bá drop a máa jọ máa manage ẹ̀ fúnra wa náà since kó ṣe yàsí nìkan òun náà kó tó ṣe kó tó mọ̀ kò easy for everybody gbogbo akọ́nṣà láti wà responsible ni. That comes from a place of settlement okay mo ti mọ ibi tí mo wà mo ti mọ̀ pé reality mi lélẹ́yìn sí torí a máa rí pé àwọn obìnrin kan for years wọ́n máa gbé bitterness ẹ̀ sínú wọ́n sì máa já. Kò tó sí mi gba gbogbo nǹkan mi ìró
the old drum on my yonimi ó ti ṣẹlẹ̀ ó ti label ti move on. But you had people who rally around you, You so know, I have showing love. people, you know, so and I'm doing fine. It's not like maybe I need money. I'll be like, oh, I first one no. I am responsible. That's and great. God has blessed me in my own little way. Your capacity. Yeah. Have you produced many jobs, and I still have new job now. Tombo. You know, Ale. YouTube, Abi? Yep. Are you coming to the cinemas? Are you coming to Netflix? Sure. Tibara want to work with your partner. And make capacity to what I know, okay. So I've actually co-producer. Percentage, I'm ready. Oh, okay. But àwọn èèyàn sábà ń gbaru yẹn, wọ́n ní àfẹ́mí everything produced directed. Àwọn èèyàn ń gbà ń tà bóyá bílò ti fẹ́ gbà. Okay. Because èèyàn kò lè jẹ́ producer. Gbogbo àwọn èèyàn mọ̀ professionally èèyàn kò lè jẹ́ owó yẹn pọ̀. So tó bá ra àwọn wá fẹ́ partner tẹ máa percentage, why not? But àwọn equipment bá wà lára àwọn associate producer. So why táwa náà ò ṣe lè wà ńbẹ̀. Wà ńbẹ̀. Okay. So aside from makeup movie, ṣe makeup, bridal makeup, níta iṣẹ́ ta. Yes. Any other business? Yes, most I am Yasi wears. Àwọn èèyàn tó bá follow me dada mo. We have I have clothes brands. Okay. Yasi wears. Who come up ready to wear and English wear. Then we start. Bá dé wọn máa jowú. Till when we get to the bridge, we'll cross it. Okay. So I'm on show butter, ready to wear. We style for an event and all. And we want to start a new one now because I believe the ready to wear is too much. So we are coming up with something new. I should know but láwọn èèyàn tó ń bá yín mójútó ṣá. Wọ́n ní iṣẹ́ owú ni. Èmi náà máa mójútó. I'm going to work. I will go with some clothes, sell for my people. Then ẹlòmíì tó bá order, grandma will deliver it and drive them out of pick and leave. Okay, ẹ tẹ̀tí ni wọ́n jẹ yín lówó sómi gbọ́dọ̀ béèrè pé ṣáwọn èèyàn yín jẹ gbèsè. Kò sẹ́ni tó lè jẹ mí lówó. Torí wọ́n kàn sọ pé àwọn actors kan lè jẹ gbèsè wọ ọ̀run. Kò ṣe mo máa avoid èmi bí àdéhùn mi ní wàhálà ni. Ṣé wàá bẹ́tà ń gbà mí kéèyàn kúkú ti brand ara ẹ̀ ló ní wàhálà. Oko tó bá wọ anybody kò tiẹ̀ pè mí kò sí nǹkan tó kàn mí. Kò sí nǹkan tó kàn mí. Any regrets so far? The things you didn't like, the things you would have changed? Pé mi ìbádẹ́ ti wá ṣe kìíní ìdàdà tó báyìí. Ṣé yẹn lè wà kéèyàn máa rí gẹ̀ẹ́tì kankan? Àwọn ọ̀rẹ́ yín kọ́, àwọn kòríkòsùn yín. I don't have kòríkòsùn. For now, I don't have any friends. Mo gbọ́ ngbà kan pé yín àti Yetunde Barnabas pé ẹjọ́. Yetunde is my very good sister, my very good producer. Ẹ̀jẹ̀ tún lẹ́ẹ̀ ní friend báyìí. Irọ́ Tony. Yetunde, she's my very good producer and she loved me so much. She loved my craft, she loved my song. And you know, think about it like you, know, my shaking, my reciprocate. She's a very good person that me regret me, but she's one of the few people that appreciate we crew. Yeah, she's one of them. We want to say thank you. Mo fẹ́ gbàládùra fún yín pé iṣẹ́ yín kò ní dàrú, ilé náà dẹ̀ ní bàjẹ́. Yasri adiru adigba. A lọ́wọ́ rí lẹ́yìn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ mọ̀ pé serious tẹ́ tin fi style Dewunmi ẹlòmíì inú orí ẹ̀ ló ti mọ̀ pé Dewunmi yẹn 200 men ló máa wà lẹ́yìn. 350 men ìwọ náà gbìyànjú kó wá wájú tó bá ti ní nǹkan gidi tó lè offer. Fine girl by now. Ẹ̀yin ọkùnrin ẹ wá lẹ́rìí yàwó. Ẹ̀yin náà máa ṣe select and pay. Láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe onígbọ̀wọ́ àti agbátẹrù ètò Oyinmomo. Wọ́n ní kò ní dá ká pè yín wá àgbàlẹ̀yìn náà nídìí iṣẹ́ yín. Kò ní dá ká kọ̀ pè yín ká wá ṣe lè ṣẹ́ ni a gbọ́dọ̀ máa ṣe normal. Wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún yín pé kẹ́ má bínú o. Kó ṣàjò jẹ oúnjẹ ìlú le ju kó má jẹ oúnjẹ lọ. Oúnjẹ ni ẹ ṣé sà. Ẹ ṣé thank you. Ọlọ́run á máa fi pọ̀pọ̀ rọ́pò ni yes. Ọlọ́run á fọ̀pọ̀ rọ́pò. Ó ti pẹ́ tí mo ti mọ orúkọ yìí o first time tí máa dé bìrì. Ìyá kó tó di pé mo wá yọ̀ǹda yín pátápátá mo mọ̀ wípé tó bá ti di ìgbà ààwẹ̀ àwọn mùsùlùmí ẹ máa ń gbé ètò Ramadan lecture sílẹ̀ kí ló bí ló ní ráńpẹ́ àti pé a tún wá rí pé bí ẹ ṣe bẹ̀rẹ̀ ẹ tún yí padà kí ló bí àyípadà yẹn náà àti kí ni ká máa retí. Because mo ti ń ṣe láti ìgbà tí mo ti wà nílé that was when I was on the island. So but that is the only little thing tí mo lè ṣe láti máa fi dúpẹ́. Because I'm busy ẹ̀yin gbogbo wákàtí márùn-ún kọ́ ló ń pẹ́. So then ìgbó ṣe bíyàn ló láìkì mi èmi náà dẹ̀ ọ̀rẹ́ mi ò ń da so ẹ mọ̀ bó ti èèyàn kan tí mo ti ṣe tá bá máa fi ṣe yẹn Ọlọ́run á tún fi yẹn bá pẹ̀tù sí wọn nú Ọlọ́run á tún jẹ́ kọ́ náà ṣí so mo kàn fi pé my own little way tí mo fi lè máa fún because a máa ń dáná àwọn èèyàn so láti ṣe sàdákà ni mo fi ṣe dẹ̀ láti fi tọrọ more protection for me and my family more everything reason tí mo ṣe máa ń ṣe nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n gba kókó ọ̀rọ̀ kan advice fáwọn tó bá fẹ́ ṣe ìwọ makeup ìkan péré ni kí ni kò ṣe. So general makeup or makeup movie industry. Okay, I always say it, know what you want and stand for it. Later or sooner they will adjust to you.
Wọ́n lè ní they can give you whatever name. You don't have to be bothered. Check yourself. Ṣé nǹkan tó ń sọ yìí ṣé tèmi ni? Tí o bá ti ń ṣe then you are good to go. Then know what you are doing. Wọ́n ò ní fún ẹni gbogbo product tó fẹ́ ra, my sister, my brother. Ìwọ ló máa fowó ara ẹ̀ build ara ẹ̀ débẹ̀ tó fi jẹ́ pé ìwọ náà wàá mọ̀ pòkè tó wàá máa fi máa gba iye ní owó wàá rí pòkè ó máa pay. They never settle for less. Don't allow anyone to disrespect or intimidate you. What you do, even if you don't know it, do it with all your gbogbo bí báyìí kó wà lókè báyìí kó ṣe kàn fi pé òun ló mọ̀jú láyé. And pray and be respectful. Because Yoruba sọ wípé ojú ayé níwà. Even if you don't like someone, or maybe one actor said this person is a bad person, I might be a bad person to you and not be a bad person to someone beside me or someone else. So má dá sọ́rọ̀ tí ó kàn ẹ́ and be good at what you do. Be good at what you do. Ìyẹn ni mo fẹ́ fi kásẹ̀ ètò nílẹ̀. Ìyẹn ni pé kó o dáa nínú nǹkan tó ń ṣe. Bí mo ṣe máa sọ fáwọn èèyàn pé tó o bá mọṣẹ́ jẹ́ kí iṣẹ́ ẹ̀ náà mọ̀ ẹ́. Torí pé o ti mọṣẹ́ débì kan ní iṣẹ́ ẹ̀ gan ṣe mọ̀ ẹ́. Tán bá kanlẹ̀kùn makeup ó sì kọ́kọ́kọ́kọ́ ó yá gbogbo ẹ̀yin tẹ́ wà nínú yàrá makeup ẹ bọ́ta. Tí Dewunmi Fatai ò bá bọ́ta Ògúnrè mi ìmọ̀ àwọn tó tún fẹ́ bọ́ta lẹ́nu industry. Òun lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn. Àwa obìnrin pàápàá jùlọ. Ṣé ti rí pé tá bá sọ̀rọ̀ àwọn ọkùnrin náà a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn obìnrin kí ni wọ́n contribute kí là ń mú wá sí àwùjọ sórílẹ̀-èdè láti jẹ́ ìyá dáadáa láti jẹ́ ọmọ orílẹ̀-èdè dáadáa láti jẹ́ òṣìṣẹ́ dáadáa sáwọn akẹgbẹ́ wa àti sí àwọn mọ̀lẹ́bí wa níbi tí a máa fi àdàgbà ètò ọ̀rọ̀ sí òun náà lélẹ̀ mo lérò wípé ẹ ti jẹ gbádùn ẹ̀ fún ẹ̀yin tí ẹ ṣe ń bá ní sáà yìí ẹ lè padà sórí ẹ̀rọ ayélujára lórí YouTube kẹ́ lọ tún wò láti ibi tá a ti mú ti Dewunmi Fatai tí wọ́n fi jẹ́ àlejò wa lórí ètò lẹ́ni gbogbo ẹ̀yin tí à ń wa ọ̀kadà èèyàn kan ló rọ́ mi sí yín ẹni yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wọ́n ní kí n sọ fún yín pé ọ̀kadà ò ní bọ́dì ẹ má máa fira yín wé mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́rin ẹ má máa fira yín wé tírélà ọ̀kadà ti fò lọ tẹ́ bá lọ gbóbì àìmọye àwọn èèyàn tán hàn gé ẹsẹ̀ wọn nípa pé ìwàkuwà lórí ọ̀kadà ẹ jọ̀ọ́ ìwọ tó bá ń wa ọ̀kadà mọ léènì tó yẹ kó wà lórí títì má bá fast lane du títì torí àmọ́rú ẹni tó ń wa ọkọ̀ àmọ́rú ọpọlọ tó ní ẹ má jẹ́ ká dẹ́mi ara wa légbodò Ọlọ́run ṣe máa payé rẹ̀ finally so má para ẹ̀ ṣó ti gbọ́ orúkọ tèmi ni Olúwadámilọ́lá ọmọọba nìyẹn ká tún fi eré àti ayọ̀ pàdé níjọ́ mìíràn ó dìgbà.